Welcome to our channel. If you haven't subscribed to our YouTube channel, please subscribe now. Thank you. Àsọdúnmọ́dún kájọ sọ̀pọ̀ ọdún láyé o, Abudu Maliki pẹ̀lú Meriama o, ọjọ́ bí tọdún yìí o kò ní já sí mọ́. Ohun tó ń dàgbé nínú ni pé kí irúgbìn ó rúwé o, kí iṣu ó ta lóko, kágbàdo gan kó sì yọ. Ìbàjẹ́ lágbẹ̀ ò fẹ́, ẹ ò ní dùn ìbàjẹ́ o. Àìsàn ò ní ṣe yín, ẹ ò ní dọ̀lọ́kùnrin o. Ẹ rówó sáyé, ìpọ́njú kò ní jẹ́ tiyín o. Parangandan lọ́nà sí fáwọn òbí ẹ̀yìn. Kádé pẹ́ lórí ni wọ́n ń kọ́ Bàláàfin. Kìnní làdúrà tí wọ́n ń ṣe fọ́ba. Ẹ ó pẹ́ láyé, Ọlọ́run kò ní fi yí sópin. Meriama pẹ̀lú Abudu Maliki o, àjọṣe tó dán mọ́rán la máa wà pẹ̀lú ẹ̀yin. Ohun tó lè dá nínú ni pé kó ṣiṣẹ́ kó sì yọ. Sọdíkì ọ̀rọ̀ rẹ kò ní dojúrú o, wá kéré oko délé, iṣẹ́ rẹ gan yóò sì yọ. Ọwọ́ tó ṣiṣẹ́ òun ní akéré o, ẹni ẹlẹ́ni iṣẹ́ àní kò ní jẹsẹ̀ rẹ̀.